ọmọ ọlọ́gbọ́n ńlá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì ọmọ Gíẹ̀sí TV. Mo kí wa kú àjálẹ́. Òní ó dùn fún wa o. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Oore àjẹǹjẹ tán Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Bí èmi ṣe máa ń sọ tí mo máa ń sọ pé nílẹ̀ Yorùbá olóògùn ni wá o. Bẹ́ẹ̀ ni, kò bá jẹ́ wòlíì, kò bá jẹ́ àfà, tó wù kó jẹ́ kó gbé lọ́wọ́, olóògùn ni ọ. Torí pé níbi inú ilé ibi tán ti bí ọ gangan, tó bá fi tú lórí ìkẹrin, dandan ni ẹni tí ò bá wá rìn ní ìlànà ẹ̀ lókù. So túmọ̀ sí pé gbogbo wa nílẹ̀ Yorùbá olóògùn ni wá. Oògùn ṣíṣe gan ìṣẹ̀lẹ̀ Yorùbá nìkan ó káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ní ò mọ yàtọ̀ láàárín babaláwo, oníṣègùn ìbílẹ̀ àti wòlíì àtàfà gan. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ yàtọ̀ nítorí pé wọ́n wò pé gbogbo ẹni tó bá sáà ti ń jáwé babaláwo ni. Kò dẹ̀ rí bẹ́ẹ̀, ìyàtọ̀ wà ń bẹ̀. Babaláwo wà lọ́tọ̀, oníṣègùn ìbílẹ̀ wà lọ́tọ̀. Wòlíì tàbí àfà tí wọ́n ń jáwé tí wọ́n ń ṣe kíní, a lè pè wọ́n ní oníṣègùn ìbílẹ̀. Oníṣègùn ìbílẹ̀ tún wá lọ nílànà ọ̀tọ̀. Àwọn kan wà tó yẹ pé ìlànà ìtọ́jú nìkan ni wọ́n wà fún. Ìlànà ìtọ́jú nìkan ni wọ́n wà fún. Bó ṣe lọ lóríṣiríṣi nìyẹn. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa kó má padà ní ẹ̀yìn wa. Oògùn n tó gùn tí ò ní òpin ni. Wàláì, n tó gùn tí ò ní òpin ni. Tó o bá ní ẹni tí àwọn àgbàlagbà wọ́n ní ẹni tí ò dóko bàbá ẹnìkan ẹlòmíì rí yóò ní kò sóko tó dàbí ti bàbá òun. Ǹjẹ́ ó dóko bàbá ẹlòmíì rí? Tó bá dóko bàbá ẹlòmíì, ó mọ̀ pé kékeré lásán ní títí ẹ lẹ́gbẹ̀ẹ́ ti tẹlòmíì. Mo ṣe bá gbogbo ọmọ Yorùbá pátápátá o. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o. Tí èyàn ò bá wá lèyàn ò ní rí. Ó kàn jẹ́ pé sẹ́mọ̀ àṣírí ti di tọrọ ń fọ́n kálé, kò jẹ́ kó níyì mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ni wọ́n ti gbẹ́sẹ̀ lé, ni wọ́n ti gbọ́wọ́ lé. Ẹlòmíì nǹkan tí ń bá fínra nínú ilé gan ò jẹ́ káṣírí jẹ́ fún mọ́. Ẹni tó bá sì gbìyànjú torí pé gbìyànjú ò yọ, yóò ní òṣàṣírí náà ni ó ti gbàgbé pé bó òun lọ sí chọ́ọ̀chì, òun lọ sí mọ́ọ̀sì, òun gbàdúrà náà, ṣùgbọ́n kò tí ì rí ìyàtọ̀. Sádùá ò gbà ni. Ibi tá a ti gbọ́dọ̀ kíyèsára nìyẹn. Mo máa ń sọ kinní kan, díẹ̀díẹ̀ báyìí ni tẹ̀dá máa ń bàjẹ́. Bẹ́ẹ̀ ni, díẹ̀díẹ̀ ni ti ẹ̀dá máa ń bàjẹ́. Ayé mi ò ní bàjẹ́, ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ò ní bàjẹ́ o. Ayé gbogbo wa ò ní bàjẹ́. Èèyàn méjì ni ò kí ń lójú oorun. Ẹni tí ó tún lù ṣe ò ní lójú oorun, ẹni tí ó sì bàjẹ́ náà kò ní lójú oorun. Bọ́rọ̀ ilé ayé ṣe wà náà. Mo ti gbìyànjú mọ́. Ibi téèyàn ó ti bẹ̀rẹ̀ yóò lágbára. Mo máa ń sọ pé ẹyẹ ìfapá kan fò. Àdúà, ìgbìyànjú àti sàárà. Ọlọ́run ò fi ìgbà kankan kọ ájò. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò fi ìgbà kankan kọ ájò sílẹ̀. Nítorí náà, ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ẹlòmíà ní òun ò kúlò kankan tí gbogbo ẹ̀ fi ń dùn, tó fi ń dán, tó fi ń ṣègbà, tó fi ń ṣàwo. Lóòótọ́ ni, ibi tí Táyé ti yan orí, Kẹ́hìndé òyàn bẹ́ẹ̀, àjọ bí wọ́n nù kan náà ni. Ṣùgbọ́n ìgbésẹ̀ kálukú, bí kálukú ṣe kọ́ ó yàtọ̀ síra. Ó yàtọ̀ síra o. Ẹ̀rọ ọmọ 19 years ń tọ́mọ 70 years ò tí ì gbèsè, á dẹ̀ ti ṣe. Èèyàn méjì ó jọ máa lọ sí church tàbí ilé ìjọsìn kan náà, wọ́n jọ máa lọ. Ọ̀rẹ́ ni wọ́n o, level kan náà jọ wa o. Wọ́n wá wà ní wọ́n ń lọ sí ilé ìjọsìn yẹn títí tí nǹkan yí padà fẹ́ nìkan. Kí ló ṣẹ́ni kejì tí ò yí padà fún? Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Àti lọ́lá rí ànímọ́, Ọlọ́run ní jẹ́ ó wọlé tọ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ní rí tó jẹ́ pé kò sí mọ́ látàrí àìkíyèsára. Àṣírí tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí a pè ní ẹ̀bẹ̀ àgbà. Ǹjẹ́ ẹ̀bẹ̀ àgbà ti ẹ̀dá ní lílò gan? Gbogbo àwọn àṣírí tá ń lò pátá ló nílò ẹ̀bẹ̀ àgbà. Gbogbo ohun tó díjú pátá ló nílò ẹ̀bẹ̀ àgbà ní lílò. Ẹlòmíà ní mo bẹ́ẹ̀ nìkan pàdé lásìkò kan, mo ní mo fẹ́ ṣe ẹ̀bẹ̀ àgbà kan, mo fẹ́ ṣe ẹ̀bẹ̀ kan, ó ní sọ́ọ̀sẹ̀ èèyàn ni tó ń ṣe ẹ̀bẹ̀ àgbà.
mo wá rẹ́rìn. Ọlọ́run ilé àwọn ẹ̀bẹ̀ kan wà tó jẹ́ pé iṣẹ́ wọn ó kó nǹkan sínú púpọ̀. Bẹ́ẹ̀ ni à ń gbìyànjú kò yọ, àti náwó náwó kò yọ. Ẹlòmíì bóyá ó fẹ́ ṣe nǹkan kan, n tó fẹ́ ṣe yẹn nìkan ló máa kọjú mọ́ àwọn nǹkan tó yí ká tó yẹ kó mọ́ra tó yẹ kó ṣe papọ̀ kò ní í ṣe. Á wá dàbí ẹni tí ó mọ̀ ọ́n ṣe. Omi ti ń tán lẹ́yìn ẹ̀jẹ̀ ẹlòmíì kò sì mọ̀ lórí iṣẹ́. Ó ti ń rí ìfàsẹ́yìn tó jẹ́ pé ó yẹ kó tún pa kìtì mọ́ra kó tún fi kún ìgbìyànjú. Téèyàn bá jẹ́ onígbìyànjú tí nǹkan bá fẹ́ ṣe kò ní í dagun tó bó ṣe fẹ́ dagun yẹn. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Lóòótọ́ ẹlòmíì ó máa sọ pé irọ́ ni nàláì mi ìsírí bá wí torí pé ó ti gbìyànjú. Ìgbà tí ò rí ìgbìyànjú ló sọ pé irọ́ ni. Tó bá jẹ́ pé ó rí pa àgbìyànjú kò ní í sọ pé irọ́ ni. Àwa tá a jẹ́ oníṣègùn ìbílẹ̀ yìí náà àìmọye àṣírí míì téèyàn ó ṣe tí ó kù díẹ̀, ṣùgbọ́n àwọn bàbá wa ní bóògùn jẹ́ wọ́n ní ẹ ti mọ̀ àwọn yóò jẹ́ ìgbìyànjú náà fẹ́ rí lára ẹlòmíì. Àbẹ́mọ̀ àṣírí ni nǹkan tá à ń pè ní oògùn. Àṣírí ni tó lágbára púpọ̀. Ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ fi sílẹ̀ yìí ẹ jọ̀ọ́ inú mi á dùn, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Gbogbo ẹni tó bá jẹ́ onígbìyànjú tó mọ̀ pé ó máa ń lo iṣẹ́ tó mọ̀ pé ó ń gbìyànjú, ẹ jẹ́ ká ṣe ìgbìyànjú, ẹ jẹ́ ká ṣe ẹ̀bẹ̀ yìí. Wọ́n fún mi ni kì í ṣe tí mo bá ń lé. Bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ ó póríṣiríṣi nípa ṣíṣe dáadáa tinútinú tìwúrí ni wọ́n fi yọ̀ǹda ẹ̀ fún mi. Ṣùgbọ́n àṣírí tó ẹ̀bẹ̀ tó rinlẹ̀ ni mi ì bá pàdé rí. Bẹ́ẹ̀ ni mo sọ pé oògùn torí bí tá a gbìyànjú dé pé à ń wá káàkiri. Ẹ bá mi wá adìyẹ òpìpì, ẹ bá mi wá òwú, ẹ ní yọ kóró inú ẹ̀ kú òwú. Ṣé rí tanátaná tẹ́ ẹ̀ máa wò lálẹ́ mu sàǹkì tẹ́ bá pa iná ẹ̀ máa tàn sílẹ̀ ni. Oògùn tí ń jẹ́ wàláhì kò ju méjì mẹ́ta lọ. Ìyìn sọ pé oògùn ńlá ò jẹ́ o. Ṣe mọ̀ pé bí owó bá ṣe mọ lòògùn ó mọ. Ṣé rí ìmúùmù náà yìí òwú yìí á tẹ̀ báyìí kóró ẹ̀ wà ń bẹ́ẹ̀ mọ́ gbàgbé o. A máa mú ìmúùmù náà kọ̀ ká máa fi sínú òwú yìí á dì ní kò bẹ̀rẹ̀. Á dì tí ó ṣe díẹ̀. A mú adìyẹ òpìpì a mú lọ sí inú igbó nídìí igi àjò. A wà máa kì í kó bẹ̀rẹ̀, a máa kì í bọ̀ nídìí, a máa kì í bọ̀. Tá bá ti wá kì í bọ̀ tán, a já ewé, a sùúrù dúdú, a kì í bọ̀, a tún já kejì, a tún sùúrù dúdú, a tún tì bọ̀, a tún já kẹta, a tún sùúrù dúdú, ara mọ́ wọ́ báyìí, a tún kì í bọ̀. Ẹ jẹ́ àjò pẹ̀lú àtàrí kan kò jù wá lọ. Ẹni tẹ́ ẹ bá bù fún, ìwọ tó jó nígbìyànjú tó jẹ́ onígbìyànjú tó mọ̀ pé onígbìyànjú ni ọ́, mọ́ náwó dànù o. Ṣe kínní kó o ṣe sínú ilé kó wá múra sí ìgbìyànjú ẹ̀ kó o wo ìyàtọ̀ láàrin ìgbé tó ń gbé bọ̀ tẹ́lẹ̀ àtẹlé tó ń gbé láti bí nǹkan ṣe ń jẹ́ fún ọ nígbà tó ń bọ̀ tẹ́lẹ̀ àtẹlé tó ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́ èyí tó tún máa ṣe kó o wo bí nǹkan ṣe máa jẹ́ fún ọ kó o wo bí ó ṣe rí. Wàláhì mo fi Ọlọ́run búra. Mojúbà gbogbo àjùní lọ pátápátá o, ìbà o. Ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o. Àṣírí ni. Ara àwọn àṣírí ilẹ̀ Yorùbá ni. Ẹ mọ̀ pé nǹkan kan ló máa ń tìyàn débi nǹkan mi máa ń sọ. Nǹkan kan ló máa ń tìyàn débi nǹkan kan. Àbí àwọn àṣírí tá à ń ṣe ìkọ́. Jọ gbìyànjú ọmọ ìyá mi 08061408254 09072793348 àṣírí tí ń jẹ ni. Bẹ́ẹ̀ ni ọmọ Gíẹ̀sì TV Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì lórúkọ ti tèmi. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo kí wa o.